Yeah. Stop to do, yeah. Oh, yeah. Good boy. Easy, me take it easy. Got this on cruise my teeth. You spoke on for the days. Kí lẹ rò pé ó máa ń mú àwọn ọkùnrin máa gbé ọ̀rọ̀ sínú tí wọn ò tẹ̀ kí ń fẹ́ pín? Nǹkan tó máa ń mú wọn gbé sínú ni wípé wọ́n lo maturity ni. Lọ́nà pé táwọn bá dálẹ̀ ẹjọ́ á pọ̀. Nǹkan tó dẹ̀ wà lórí wọn ó pọ̀ ju kó tún máa ro ẹjọ́ tí ò nítumọ̀. Wọ́n á ya gbé sínú, wọ́n á ya fi ọgbọ́n àgbà, wọ́n á ya fi tó. Mo ṣe rò pé ìgbọ́rọ̀ sínú yẹn náà ń gbà mí kò kí ń dá. Ó máa ń da. Nǹkan tó ṣe máa ń da ni wípé tí tó bá gbé sínú bẹ́ẹ̀ yẹn tó bá yá òótọ́ máa wá play out. Wọ́n máa wá make reference, wọ́n máa ní ṣe rí gbà yẹn o. Nǹkan tí mo rí bàbá yẹn ló pé mo dákẹ́. Nǹkan tí mo rí nìyẹn. Ṣé nǹkan tó ń pè lọ́kùnrin nìyẹn? N tó ń pè lọ́kùnrin nìyẹn. N tó ń pè lọ́kùnrin yẹn torí ọkùnrin jẹ́ bíi baálé ilé. Ọkùnrin ni bàbá. So ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó lè mú ọ̀rọ̀ sínú kì í ṣe gbogbo nǹkan lé. Ẹni tó yára gbọ́rọ̀ tó dẹ̀ ń lọ́ra láti fèsì. N tó ń pè lọ́kùnrin nìyẹn. Tọkùnrin bá ti ń ṣe chọ́chọ̀ jù kì í ṣọkùnrin ẹ lọ yẹ̀ wò dáadáa kì í ṣọkùnrin. Àmọ́ ṣe ẹ kí ló pé ńgbà mi ta àti máa gbọ́rọ̀ sínú ọ̀gbá mi ó máa ń da kéèyàn tọrọ síta. Àwọn kọ̀ọ̀kan náà wá mọ̀ wípé ó níbi téèyàn lè gbé sínú dé tí ó máa jẹ́ ìpalára fún èèyàn àti fún ẹni tó ń kì í ṣe pé kó o gbé sínú ní pé kó o á mi mú yàn sínú kó o gbé sínú kó o fi rò ó dáadáa kó o lè mọrú èsì tó o máa ṣe àbírú tó o máa ṣe tó wà fún mi. Ẹ pẹ́ fún wa. Nígbà míì tí àwa ọkùnrin tí a bá dẹ̀ sọ bó ṣe ń ṣe wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a bá ń sọ jáde gbogbo àwọn èèyàn wọ́n máa ń láàyè kó máa sọ pé ọkùnrin ni ẹ́ farasí faramọ́ and nígbà míì náà tá a bá dẹ̀ sọ fún àwọn ìyàwó wa àwọn olólùfẹ́ wa tá a bá sọ fún bó ṣe ń ṣe wá nígbà míì àwọn obìnrin ọ lè fi wálẹ̀ yes ọ lè fi wálẹ̀ nígbà míì respect yẹn kò ní síbẹ̀ mọ̀ torí ẹ̀ nígbà míì ni àwọn ọkùnrin wọn máa ń gbé sínú ọ̀rẹ́ kí n sọ jáde. wípé alákọ̀ọ́kọ́ ọkùnrin tó bá ní obìnrin lẹ́gbẹ̀ẹ́ obìnrin tí ò bá ti lè handle information tó bá sọ díẹ̀ fún ẹ tó ti pariwo ò ní gbọ́ mi mọ̀ ṣé ń gbọ́ mi àmọ́ tó bá sọ díẹ̀ tó wò pé káàrin ọkùnrin ó lè finú tọ́ mi ó lè fọkàn tọ́ mi kò sí ohun tó bá sọ tí mo máa lò against ẹ ẹ má sọ pé ọkùnrin dínú oṣù ní irọ́ ò ní àyè láti gba information tó ní tó bá lè gba ọ̀rọ̀ yẹn káwọn ọkùnrin ṣe pé a máa ń ṣe bí ọmọdé ó máa rọ́kùnrin ó máa gbórí sórí àyà ọwọ́ ẹgbẹ́ orí ìtàn àyà sísí ẹ̀ tó bá lẹ́rìí kan agbẹnu sí àgànù sí ó máa gànù sí tábà tó di jáde bá a máa ṣe bí àwa gangan la wíìkì jù so ọkùnrin bí tí tọkùnrin ṣe máa ń kọ́rọ̀ sínú pé kò rẹ tó ẹni tó bá rí tó bí tí tọkùnrin ṣe máa ń bọ́kùnrin sọ̀rọ̀ nìyẹn. Yeah. Stop to do, yeah. Oh, yeah. Good boy. Easy, me take it easy. Got this on cruise my teeth. You spoke on for the days.